Àríkẹ́ ló ní ẹni bá gbọ́n bí owó nírí owó náà. Bóbìnrin bá gbọ́n bí ọkọ kò ní rere ọkọ jẹ. Ló jẹ́ máa kì í fẹ́ mi o. Ẹni bí ọkọ mi o. Adé orí mi. Alhaji Muftau Ọlábọ̀dé. Wípé wọ́n kú ọdún o. Ọmọ Balógun Agbájé Sàlámì láyẹyẹ ọmọ Adélé Tèjì o. Ẹ̀jẹ̀ ń kọ́ Lábọ̀dé o. Ẹ̀jẹ̀ ń kọ́ Lábọ̀dé o. Òun màmá ló ń ṣọjọ́ bí ẹ̀jẹ̀ ń kọ́ Lábọ̀dé. Ẹ̀jẹ̀ ń kọ́ Lábọ̀dé o. Ẹ̀jẹ̀ ń kọ́ Lábọ̀dé o. Òun màmá ló ń ṣọjọ́ bí ẹ̀jẹ̀ ń kọ́ Lábọ̀dé. Ẹ̀jẹ̀ ń kọ́ Lábọ̀dé o. Ẹ̀jẹ̀ ń kọ́ Lábọ̀dé o. Òun màmá ló ń ṣọjọ́ bí ẹ̀jẹ̀ ń kọ́ Lábọ̀dé. Ẹ̀jẹ̀ ń kọ́ Lábọ̀dé o. Ẹ̀jẹ̀ ń kọ́ Lábọ̀dé o. Òun màmá ló ń ṣọjọ́ bí ẹ̀jẹ̀ ń kọ́ Lábọ̀dé. Kílé má dìgbò ní ilé bàbá rẹ̀. Kílé má dìgbò ní ilé bàbá rẹ̀. Kéjìrín má ṣe wù níbẹ̀ kílé má dìgbò. Kílé má dìgbò ní ilé bàbá rẹ̀. Kílé má dìgbò ní ilé bàbá rẹ̀. Kéjìrín má ṣe wù níbẹ̀ kílé má dìgbò. Kílé má dìgbò ní ilé bàbá rẹ̀. Kílé má dìgbò ní ilé bàbá rẹ̀. Kéjìrín má ṣe wù níbẹ̀ kílé má dìgbò. Kílé má dìgbò ní ilé bàbá rẹ̀. Kílé má dìgbò ní ilé bàbá rẹ̀. Kéjìrín má ṣe wù níbẹ̀ kílé má dìgbò. Ìrẹ̀lẹ̀ ní orí rẹ̀ àfiré. Alhaji Muftau tó tún ti wá kádùn. Adéníyì Ọlábọ̀dé. Ọmọ Balógun Agbájé Sàlámì láyẹyẹ ọmọ Adélé Tèjì. Ṣé bẹ́ẹ̀ ni ní ṣọjọ́ bí rẹ̀ gangan? Happy birthday to you o. Aya rẹ̀ Aisha Àríkẹ́ lónìí máa kó lólùfẹ́ òun. Adé orí òun ẹni bí ọkọ̀ òun pòkú ọdún. Pẹ́jọ́ orí dẹ́kun gbóbi olúgbógbó tí í gbò. Kó gbóbi olúgbógbó tí í gbò. Kó gbóbi àgbàkan àgbàkan. Tí ń bẹ níbẹ̀ ò táyé. Tó gbogbogbò. Tó fọmọ owó ṣóde ọrùn ọmọ owó yọ títí ọmọ owó dókínì ni. Kò sí bó tilẹ̀ ń kó pẹ́lẹ́ ayé yìí tó. Adéníyì mi. Onímọ̀ olórí ọmọ wa rájè jẹun wa tàbí èèyàn. Ewu ní borí ọ̀rọ̀ rẹ̀. Ọmọ náà tẹ̀yìn rẹ̀ ṣe àrídùnnú rẹ̀ ò ní di ìbànújẹ́ mọ́ ẹ lọ́wọ́. Bàbá Mahmudu mo ná kú ọdún o. Bàbá Mahmudat mo ná kú ọdún. Bàbá Mudat bàbá Mutiyatu mi ó kú ọdún. Mo ní kí orí dẹ́kun ó pẹ́ láyé. Kó pẹ́ láyé ju bàbá rẹ̀ lọ. Kó pẹ́ láyé ju màmá rẹ̀ lọ. Ìgbà tó ń dùn yí Ọlọ́run níjó burú mọ́ ẹ lójú. Torí oyin mọ̀ tẹ̀ nínú afárá. Ètò lámọ̀ tẹnu àpà. Ẹ ò mọ̀ pé àwọn yín mọ̀ tiẹ̀. Àwọn yín mọ̀ tiẹ̀ lárèrè ni. Ọlábọ̀dé tó tún ti wá kádùn. Jẹ́ wọ́n bá ẹ̀. Jẹ́ bá ẹ̀ délé àwọn bàbá rẹ̀. Ọmọ Balógun ṣé máa bọ̀. Mo ní ṣé máa bọ̀. Ṣé máa bọ̀. Ṣé máa bọ̀ ilé àwọn bàbá rẹ̀ ni. Torí obìnrin ò ní gbowó àlè tọ́pọ̀ ní kiri ṣàṣòwò. Aya rẹ̀ ti gbé owó tabua fún mi. Pé kí wọ́n máa bóun koríkan wọn kọ̀ rẹ̀ dáadáa. Ọmọ Balógun o. Ṣé kí máa bọ̀ ilé àwọn bàbá rẹ̀ ni. Torí gbogbo orin níṣe mi màkọ́. Màròmàrò níṣòro kù wọn kà. Gbogbo ẹni bẹ́ẹ̀ lódò òkú mi ti sọ kúlẹ̀kúlẹ̀. Adéníyì ni o. Ṣé máa gbọ́ bí mo ṣe fẹ́ máa pèlè àwọn bàbá rẹ̀? Ọmọ akọni kọ́rọ̀ o.
bọ̀ lálẹ́ àkùgbé ọmọ ògidì ọgbẹ́ ọmọ àgbà tí yárùn iná jó kiri òsà máa gbóná ilé ń jó ẹ̀yẹ́yẹ́ ọmọ àdìlẹ̀ kógun ó tó dé adé nìyí o ṣé bí wọn lọmọ ẹ̀ṣọ́ kò yọ ọmọ àdìlẹ̀ kógun ó tó dé ìkòyí ẹ̀ṣọ́ ọmọ àgbọ̀n ayùn ìkòyí tí kì í fẹ̀yìn gbọ̀fà iwájú ni bàbá yín fi ń gbọ́ta ẹ̀ṣọ́ làlá ọmọ àjà mámàlà jábẹ́ lẹ́rù ẹ̀ṣọ́ kò yọ ọmọ àdìlẹ̀ kógun ó tó dé ìkòyí ọ̀rọ̀gùn ẹ̀rọ̀gùn abẹ́ òrògùn ogun tó lọ ogun àjàwẹ̀yìn ló ti múlẹ̀ ìṣọ́wù mi ogun ojoojúmọ́ ní múlẹ̀ bàbá yín sùn mí lọ ẹ̀ṣọ́ làlá ọmọ àjà mámàlà yọbí lólú ọmọ àpòrògùn jọ ẹ̀ṣọ́ kò yọ ọmọ àjà mámàlà ọmọ ogun bá mi nígbó mo dolúgbò ogun kò yí bá mi lọ́nà mo dé ìwọ̀nà ogun olúkò yí bá mi lórí òkìtì mo dolú ìṣin mo mọ̀ tún kálá mo mọ̀ tí ká kàn gbẹgbẹ sí àyàmọ́ èrò kúbọ̀ wọnú ilé o ọmọ alápótí kàmíràn gọdọ àṣẹ àdẹjọ lẹ ìṣọlẹ olúbọ alápótá mìíràn gọdọ bá pa wọn ló kó wọn lọ sódò ogun náà ló pa wọn fi kàdẹrìn ẹrìndínsúnlé ẹrìndínsòde ẹrìndínsòkè àtàn àwòrán yẹ méjì yòókù mọ agogo dẹ la fi wọn máa kú bẹyẹ mú kiri ẹṣọ kò yí ọmọ àdìlẹ gbógun ó tó dé ọmọ akúròǹdó ọmọ asòròǹdó àgbààgbà kò yí gbọ́dọ̀ ogun lọ́rẹ̀ égbàlùkàyà ogun ló burú ìbọn ro ogun burú ẹ̀ṣọ́ òpèrè àwọn olóko ẹ̀ṣọ́ délé pé àdìpẹ́ ìjòyè bàbá mi aláàjì ọlọ́run tó fún mi o ìwọ tún lọ́mọ òkò nírèsé ọmọ wòórà tó máa bà rẹ̀ ẹrúkẹ́rú torí ẹrúkẹ́rú àmàbìlàlà lẹ́nu wòórà kí o máa bà ra gbákígbá torí igbákígbá ní gẹ́gẹ́ sọ oko ọmọ rẹ̀ ní àsìkò oko tẹ́mi sílẹ̀ wọn bá torí ẹni wá ohun tí mo bá wá jù torí ẹni lọ oko gbogbo lẹ́làkẹ́ oko gbogbo lérèsé oko gbogbo lẹ́làkẹ́ ọmọbìnrin tẹ̀lú ọ̀làdó ẹlẹ́sẹ̀ yìí o ẹ kì í dèsè rárá ni oko wọn gbọ́dọ̀ máa jẹ́rọ àyè oko ìjàgó mẹ́rin máa fàgò rẹ̀ wọ́n lẹ́kún ekukeku tẹ́ ẹ bá rí ni kẹ́ máa mú fọ́mọ́ lọ ògbó nírèsí ọmọ ògbóra lù ọmọ ojú ló ṣe méjì ìyàwó rán rékété ẹsẹ̀ ló ṣe méjì ìyá jẹnà ìbàdí ló ṣe méjì ìyá jòkó sórí ẹni tètè ọmọ ẹyẹlélé o wọ́n kò sùn wọ́n kápá o àdàbà kò sùn wọ́n káyà ẹyẹlélé ṣe kò sùn sẹ́sẹ̀ ó dáta pa sí a ṣe mọ̀ bẹ́yẹ léṣògà bí òṣogbo ọ̀dàbà lè tí ó máa jẹ bí òròyò bàbá mi ọlábọ̀dé o ó ṣe wo kó ọjọ́ bí ẹni ìwọ tún lọ́mọ ẹgbẹ́ alárọ̀ ọmọ ògùn mọ́dé ẹjọ́ ó máa fẹ́ jayẹja ọmọ olóde àdìgbà máa ń gbóná o ọmọ olóde àdìgbà ẹrú ń gbà o ọmọ ń gbà wọ́n ní kí ọmọ máa gbà mọ́ kólé ọmọ ọba òní ìjagun bí ẹrú èèyàn tó bá bá yín dẹ́pẹ́ ṣùkùṣùkù ẹja ni bàbá yín fún wọn jẹ èèyàn tí ó bá yín dẹ́pẹ́ egungun ẹja ni bàbá yín fún wọn jẹ Alhaji Muftau Ọlábọ̀dé ẹkú ọjọ́ bí èmi ìgbọ̀dún ọjọ́ kan ni ẹ ò ní fẹ̀yìntì kẹsùn fún ọmọ ìgbà tó ń dùn yín ọlọ́run ò ní í jọ burú mọ́ ni lójú ayé rẹ̀ Aishat Adébáyọ̀ Àríkẹ́ ọmọ Ìjàyè kú mẹ́rin Àjàdí ìbò kú mi tí kú mọ́ lóorun Ìjàyè ó máa jẹ pa kọ́nàkọ́nà ó máa jòrí Ìjàyè lèmi pé lálùdé báwo wọ́n ṣe mọ̀ gbogbo òwú tán ayé rẹ̀ ọmọ Ìjàyè kú mi òun ló ní ìmọ̀ bóun kò ní kí ọ̀wọ́n bàbá rẹ̀ dáadáa àgbéwá ṣetán àgbèrè lùdà.
tí ń fẹnu